الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Adọ́pẹ́ fún Ọlọ́run, atọrọ ìkẹ́ atọrọ ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ìkẹ́ Ọlọ́run àtọlọ Ọlọ́run. Kọ́lọ́run kó bá wa ṣe fún Ànábì àti gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn náà tá à ń gbìyànjú láti tẹ̀lé wọn tí ó fi dijọ́ ìgbéǹde alkiyama. Gẹ́gẹ́ bí ṣe wa tá a máa ń ṣe àdúà fún àwọn tí wọ́n so nígbọ̀wọ́ ètò wa tí wọ́n ní kí ládàtà bá rí níbi ètò yìí kó lọ bá àwọn òbí àwọn méjèèjì tí wọ́n ti wà níwájú Ọlọ́run. Ọlọ́run má sábà kí àwọn òbí wọn méjèèjì náà. Àmín. Àwọn náà tí wọ́n ń ṣe gbìyànjú lórí ẹ̀sìn Ọlọ́run bàbá yìí, Ọlọ́run kó bá wa san wọ́n ní ẹ̀sùn olóore láyé àti níjọ́ gbéǹde alkiyama. Àmín. Ní àìnígba lásìkò, a máa tẹ̀síwájú pẹ̀lú prógrámù wa ní òní. First segment òun náà ni a kọ́kọ́ ṣe níbi tí a ti máa ń bára wa sọ̀rọ̀ nípa kí l'Ọlọ́run wí, kí l'Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wí lórí ìgbésí ayé lọ́kọláya. Tírà tá ń kà lọ́wọ́ òun náà ni Bulugul Maram min Adillatil Ahkam tí àfáà wa Al-Hafiz Ibn Hajar Al-Asqalani kọ́lọ́kọ́bá kẹ́ àfáà náà. Wọ́n ń bá wa sọ̀rọ̀ nípa àwọn hadith lọ́kan ọ̀jọ̀kan tó wá látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nípa bí ọkùnrin ṣe gbọ́dọ̀ máa lò pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ àbí bá a ṣe gbọ́dọ̀ máa lò pẹ̀lú àwọn obìnrin generally. Eléyìí náà ni mẹ́sẹ̀gì tí àwọn àfáà wa tí wọ́n ń kà fún wa láti inú tírà yìí presently. Gbogbo àná láti mọ̀ pé láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn náà láti bẹ̀rẹ̀ hadith tí a ń kà yìí. A tún tẹ̀síwájú lórí hadith yẹn lónìí. Àwọn àfáà wa Sheikh Al-Imam Nasiruddin Ọlárẹ̀wájú Ibrahim Akalambi, àwọn náà ni wọ́n ti wà ní studio pẹ̀lú wa láti máa bá wa ṣe àlàyé lọ nípa hadith yìí. Gbogbo àwọn tá a wà ń lé, ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ wa dáadáa, pàápàá jùlọ àwọn ọkùnrin, ká mọ bá ṣe máa lò pẹ̀lú àwọn ìyàwó wa. Gbogbo ọ̀rọ̀ tó ń bàbá wa sọ kọ́lọ́run jẹ́ ó ṣe wá láǹfààní láyé àti níjọ́ gbéǹde alkiyama. Bismillah. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa sallama tasliman kathira. Adúpẹ́ fún Ọlọ́run ọba àlékè ọlá. Alhamdulillah. Ọba aláàánú, ọba tó tọ́ sí ọpẹ́ jùlọ, ọba ọlọ́pọ̀lọpọ̀ oore, ọlọ́pọ̀lọpọ̀ ọrẹ. Atọrọ ìkẹ́ rẹ̀ ìgẹ́ rẹ̀ fún ọ̀gá wa olólùfẹ́ wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bá a ti tọrọ yìí, Ọlọ́run dákun má ṣàjẹ́ kí ìkẹ́ta tọrọ yìí kó sàn látọ̀dọ̀ Ànábì kan gbogbo àwọn ará ilé rẹ̀, kan gbogbo àwọn sàhábé rẹ̀, kan gbogbo àwọn tí wọ́n bá fi dáadáa tí wọ́n fi ń tẹ̀lé lánàá rẹ̀ tí ó fi dijọ́ kẹ́yìn. Àfààní Ọlọ́run bẹ̀ Ọlọ́run ọba fún ara wa, fáwọn òbí wa, fáwọn àfáà wa, fún gbogbo àwọn olólùfẹ́ wa, gbogbo mùsùlùmí ayé, Ọlọ́run dákun má ṣàfi wọ́n sínú oore lálátà tọrọ yìí. Allahumma amin. Àlàyé hadithi àfáà wa Abu Hurairah radiyallahu anhu tá ń ṣàlàyé bọ̀ wá, òun náà ni a gbìyànjú láti tẹ̀síwájú lórí ẹ̀ lónìí. Níbi abala bí tánàbí sallallahu alaihi wasallam tí ń sọ pé ní wastawsu bin nisa'i khayra. Ànábì sallallahu alaihi wasallam ní ẹ máa di kẹ́ ẹ sọ fún ara yín, ẹ máa bára yín sọ kékẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn obìnrin yín. Ẹ gba àsọ́ọ́lẹ̀ mi Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lórí máa ṣe dáadáa sáwọn obìnrin, pàápàá jùlọ àwọn ìyàwó yín. Ànábì sallallahu alaihi wasallam sọ reason, àmọ́ kó tó débi reason, à ń ṣàlàyé nípa àwọn awujuhul ihsani ila nisa, àwọn ojúpọ̀nà tá a máa ń tọ̀ láti fi ṣe dáadáa sí obìnrin. Àkọ́kọ́ ń tá a fẹnubà òun náà ni al-qiyamu bi huquqihinna. Ká gbìyànjú bí wọ́n ti ní àwọn ìwọ̀ bá ṣe láwọn wọ̀ wa lọ́rùn tó gbọ́dọ̀ mọ́ fún wa.
bẹ́ẹ̀ náà láwọn ẹ̀tọ́ kan táwa náà gbọ́dọ̀ ṣe fún wa. Ká gbìyànjú kó ṣe pé ní gbogbo àwọn ìwọ̀ wọn tó wà lọ́rùn wa ká ṣe bó ti yẹ ká ṣe bọ́lọ̀ ọba ti pa wá láṣẹ rẹ̀. tòun tó túmọ̀ sí òun ni pé bá a ṣe ń sọ pé ká ṣe dáadáa pẹ̀lú àwọn obìnrin gẹ́gẹ́ bá Ànábì sallallahu alaihi wasallam Alayhi ṣe sọ. salatu wassalam. Torí pé ẹlòmíì mọ̀ pé ká ṣe dáadáa sóbìnrin ó kàn rí blanket àfi ká fọ́ sí Àbí ká wẹ́wẹ́ fọ́ pé sí wẹ́wẹ́. ta lá sọ pé ń ṣe dáadáa síyàwó rẹ̀, Bẹ́ẹ̀ni. ta lá sọ pé ń ṣe dáadáa sóbìnrin rẹ̀. Ọ̀nà wo ni ó fi ṣe táàfin mọ̀ pé òun ṣe ń tòótọ́. Àkọ́kọ́ rẹ̀ òun lè tẹ́ mention fún wa yìí. Àwọn tó jẹ́ Ráìtì rẹ̀. ráìtì rẹ̀ tó wà lọ́rùn rẹ̀ kọ́mọ ní pé òun bí rẹ̀ òun ṣe bó ṣe yẹ kó ṣe. Torí tá a bá pè ní right ó ti di gbèsè, Gbèsè ní obligation. gbèsè ní tọ́lọ́run ọba àlékè ló dáyàn dúró rojọ́ lórí rẹ̀ kọ́lọ́mọ ṣàkó ayọ̀ Àmín tó kọ́ àmọ́ ṣe. àmín. Nínú àwọn tó jẹ́ gbèsè obìnrin lọ́rùn wa òun ni al-iskan ká fún wọn ní ibùgbé. Ibi tí wọ́n máa gbé. askinuhunna Min haythu sakantum min ọba wujudikum. adẹ́dà ló pàṣẹ wọn. Ẹ fún wọn ní ibùgbé. Right wọn ni. Àwọn èèyàn wá wálé kan ojú ọ̀rẹ́ rẹ̀ kan wá ní kó máa Kó máa gbé bẹ̀ náà. tó lè bá ara ò bẹ́ẹ̀ kọ́ ò bẹ́ẹ̀ kọ́ ò. Àbí store kan wà Rárá, ní ọ̀dọ̀ wa ń bí yìí. rárá. Abájú bẹ́ẹ̀dì síbẹ̀ náà. A lè mọ lórí ẹgbẹ́ náà. Àlẹ́kùn kí wà ń bẹ̀ tí yẹn lè tì í. Ò ní ṣe báwọn. Tẹ̀bí ká sùn kájí ni. Ò ní ṣe báwọn. Dandan ni ó wà bí tí ó máa gbé. Ọ̀nà àyànwó ọkùnrin ni. Àbáwọn obìnrin tí wọ́n ń san rẹ́ǹtì fúnra wọn kọ́. Jàmá gbogbo orú àwọn abala báyìí ó yẹ kọ́kùnrin ṣàmójútó ibẹ̀. Nínú pé ìwọ tó bá san rẹ́ǹtì ìyàwó Ìwọ ló rẹ̀, yẹ kó ilé máa tí ìyàwó san. rẹ̀ ń gbé tó san rẹ́ǹtì rẹ̀, Ó yẹ kó máa ò san. ṣe dáadáa sí ìyàwó rẹ̀. Àbí bẹ́ẹ̀ Torí pé kọ́. ẹ̀tọ́ rẹ̀ ni. Ìwọ ó ní ẹ̀tọ́ òun lọ́rùn rẹ̀. Akáláṣe obìnrin mi máa lóhun yọ̀ǹda. Àbẹ́yìí tó dáa jù fọ́kùnrin ni pé ní kó mọ̀ pé ẹ̀tọ́ mi lẹ̀tọ́ mi yé ń ṣe bó ṣe yẹ kí n ṣe. Tí ò bá lágbára. Bí ó bá tẹ̀ wá kó fún ọ pé ẹ̀fẹ̀lẹ́ náà kún àbí. Kò ní wá sọ di ẹ̀tọ́ ní sọ di ìwọ tó yẹ kóbìnrin ó máa san. Subhanallah. Ọkùnrin mi wà bẹ́ẹ̀. Ìwọ ló yẹ kó máa san àtórí pé ó ti yá ọ lẹ́ẹ̀kan àwọn ó ti ṣàánú rẹ lẹ́ẹ̀kan kò ní ṣe bẹ́ẹ̀. Nínú rẹ̀ ó ní it'amuhunna ká di pé ní à ń fún wọn ní jíjẹ mímu. Nínú àwọn hukuku náà. Nínú àwọn hukuku. Nínú àwọn right tó Èyí fi bẹ̀rẹ̀ bí lórí pa ọkùnrin. obìnrin. Ẹ̀tọ́ ọkọ ni pé ní tóúnjẹ wà ńlé ṣé mímu wà ńlé. Ó mì pé ọkùnrin tí ò gbé oúnjẹ kalẹ̀ kì í kì í sọkùnrin dáadáa. sọkùnrin dáadáa kò tẹ̀lé àṣà Ànábì ríbi Kò sí dáadáa pẹ̀lú kò sí obìnrin. dáadáa pẹ̀lú obìnrin. Obìnrin bá tún Ìwọ wá ló mọ̀. bínú wàhálà tó wà ní. Kódà ní àwùjọ táwa wà yìí àwùjọ tó yẹ pé ní ká fi ẹnu ká dákẹ́ ni torí pé àwùjọ tó lágbára ni látàrí báwo yẹn ṣe ti gbọ́ nǹkan yé tán ti gbọ́ nǹkan yé lọ́nà Wọ́n òdì. gbọ́ sódì. Ọlọ́run bá kó mọ́ ṣàtún wa ṣe. Àmín, àmín. ní tá à ń sọ kéde pa à ń sọ pé àwa tá à ń sọ pé Kí a sọ pé a mọ́ o. ní tá à ń sọ kọ́ ń wò àmọ́ kí wọ́n dákẹ́ kémi dákẹ́ ìjọ ò ní nǹkan tó fẹ́ látúnṣe. Tá a sì rí pé ń ṣẹlẹ̀ dáadáa láwùjọ. ìjọ ló tó fẹ́ látúnṣe. ẹlòmíì wàá ká gbogbo ẹni ẹyin ìyá wọn náà máa ń jẹ púpọ̀ ju bí àti ẹ̀ tí sọ̀rọ̀ tàwọn lọ́mọdé ẹja máa sọ eléyìí ká máa sọ eléyìí bọ̀. nínú rẹ̀ náà it'amuhunna ká pèsè jíjẹ mímu wa. Títí wọn àti Wá táwọn jẹ́ ọmọ wọn. bẹ́ẹ̀ ni obìnrin ní wàá máa loko sapa tí yóò máa loko bàdéńdé yóò máa loko òun ní wàá kó owó àjòkó Ni wọ́n wà lọ́jà látàárọ̀ dalẹ́. ọ wà ní ó fẹ́ kó dé tí wàá jẹ ọ̀hún ló ń jẹ ọ̀hún. Kò sì gbọ́dọ̀ má dáná. ọ̀hún ló Ní ń tó jẹ. bá sì wù náà ni ó tún máa wá kínú ọbẹ̀. kì í ṣe báwọn. Màmá ò sí ń bẹ́ẹ̀. àmọ́ ẹyẹ oníṣe bẹ́ẹ̀. Kọ́lẹ̀ ẹlòmíràn ẹja yín rìn yẹn lọ́kàn o. Irú ẹja wo lélẹ́yìí? kó mọ́ sá ṣàánú fún wa. so nínú O ò sì rẹ̀ gbówó rẹ̀ kalẹ̀. ojú ò sì sí ọ ẹnu ò sì fi ọ. ó ti yé nínú rẹ̀ náà ni ilbasuhunna. Ká wọ̀ wọ́n láṣọ. wọn láṣọ. ní tí wọ́n máa wọ̀ tó bófin Ọlọ́run ọba dẹ́dà mu Tó dọwọ́ wa o. ó dọwọ́ àwọn ọkùnrin. ọkùnrin mi ò lè sọ pé ní aṣọ báyìí lòun rà fún ìyàwó òun Kò ra aṣọ rí. kò rà rí kò lè rántí rẹ̀. nínú mo ra ìjáàbù báyìí fún ìyàwó mi rí mo ra kaba báyìí fún ìyàwó mi rí kò lè rántí. àlùmọ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam eléyìí ṣe nǹkan tó bá mu lábẹ́ rẹ̀ náà sọ pé ní an-nafaqatu alayhinna yàtọ̀ sí gbogbo àwọn tó jẹ́ basic needs yìí tá a kà kalẹ̀ yìí á tún wá máa náwó lé wọn lórí. Owó data. A máa náwó bẹ́ẹ̀ ni a máa náwó lé wọn lórí
ṣe é pé a ti ka basic Eh, àwọn èyí tó jẹ́ pé ọ̀ranyàn ni wọ́n lélẹ́yìn á tún wá máa àwọn náwó lé náfìlà wọn lérí. Ìnáwó lé wọn lérí ní túmọ̀ sí pé ọkùnrin olóríire ni ọ́. bó bá sì lágbára mọ́. Ànábì ní khairukum li ahli wa ana khairukum inda ahli. Ànábì ní ẹni tí ń dá jù nínú yín ẹni tó dá lọ́dọ̀ àwọn ará ilé rẹ̀, àwọn ìyàwó rẹ̀, àwọn ọmọ rẹ̀. Èmi Ànábì mo sì dá jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ má pèjúwe kan wá. Níjọ́ kan Ànábì sallallahu alaihi wasallam jẹun lọ́dọ̀ Abu Ayyub, òun àti Abubakar àti Usman àti Umar. Ebi pa wọ́n jọ́ kan wá jẹun lọ́dọ̀ Abu Ayyub. Wọ́n ti sáàfù wọn lóúnjẹ. Oúnjẹ yẹn oúnjẹ tó special ni, ẹran dídín bẹ́ńbẹ́, wàrà bẹ́ńbẹ́, dàbídùn bẹ́ńbẹ́. Wọ́n sà gbọ́n agbẹ́mọ̀kẹ́ bí wọ́n ṣe assorted meat, wọ́n kó gbogbo ẹ̀ kalẹ̀ fún Ànábì. Nígbà tí Ànábì jẹ́wò tó di pé akíní yìí dùn, Ànábì ní ẹ bá ń bu díẹ̀ lọ fún Fatima lé. Allah. Ó ti pẹ́ tí Fatima ti jẹ oúnjẹ tó dáa tó báyìí. Ìwọ kàn wá ń ta gbogbo ẹ̀, ẹnu rẹ, ọkùn rẹ ṣé fún Fatima bí Aisha fún Fatima. ọmọ tànàbì sallallahu alaihi wasallam. So tó mi pé dáadáa tán fẹ́ ká máa ṣe kì í ṣe fáwọn ìyàwó wa nìkan. Má gbàgbé ọmọ rẹ obìnrin tó ti wà nílé ọkọ náà. Sawsu bin nisa'i khayra. Ẹlòmíràn ní sọmọ òun ti márì náà. Fatima ti márì. Ẹlòmíràn sọ pé sọmọ òun ti márì náà. Ohun tó bá wù kọ́ máa jẹ. Bẹ́ẹ̀ kọ́ bí wọ́n ṣe máa ṣe kọ́. Téèyàn bá ìṣẹ̀ṣẹ̀ márì rèé. Orí challenges ni. Orí gbogbo nǹkan Ọlọ́run fẹ́ test yàn pẹ̀lú àwọn kìnìún. Alhamdulillah, adúpẹ́ fọlọ́ọ̀bà. Àmọ́ nílọrin bí àwọn òbí wa máa ń ṣe gbìyànjú púpọ̀. Tán bá sin mọ́ lọlé ọkọ wọn tún wá dúró tì. Ṣé kìí ṣe nígbà kan? Wọ́n ń ṣe é dì sí náà. Kọ̀kọ́ mọ̀ wọ́n dé. Alhamdulillah. Nínú dáadáa tá a máa ń ṣe sáwọn obìnrin wa, òun náà ni musharakatuhunna fil haya. Ká di pé a jẹ́ kán fìlì pé ní they are our partner in this life. Ẹ má jẹ́ ká máa lò sẹ́mi pé ní kò sí tó kàn pẹ̀lú life rẹ̀, kò sí tó kàn pẹ̀lú life tìṣẹ́ náà. Ká tí partnership yẹn wà. Ibi tá a wá ń sọ̀rọ̀ lọ́nu, à ń sọ̀rọ̀ kan jò ní, à ń sọ pé marriage is partnership. Ẹlòmíì sì tún gbọ́ lọ síbò míì pé à ń sọ pé ọkùnrin àtobìnrin jọ ní equal rights. Walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf wa lirrijali alayhinna daraja. Kí Ọlọ́run fi bẹ̀rẹ̀. Alaysa musharaka? Ẹ ti kọ́kọ́ partner náà. Tá a bá wá di kó fáfẹ́fá dàrú tá a fẹ́ mọ̀ gá mọ́. Ẹnìkan náà wá take a decision. Ọkùnrin lọ̀gá. Òní final decision. Tó ti yé báyìí ní sàmọ́ ẹ jẹ́ kí wọ́n fìlì pé ní ẹjọ́ ń gbé ó ní tùmọ̀nù gbèsè ayé yín, ẹ̀yin náà ní tùmọ̀nù gbèsè ayé. Àmọ́ kò jẹ́ pé ìbáṣepọ̀ ọ̀gá náà ló máa ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ ní gbogbo ìgbà. Àyàkùnlá ẹlòmíì bá dé pé ní ìgbà tó bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ nìkan ló máa fún òun níyàwó. Ní ọmọ rẹ́rìn. Ìgbà ní ọmọ rẹ́rìn. Lẹ́yìn eléyìí kò sí nǹkan kan mọ́. Ó ti believe kò bọ́sí bíi ni bọ́sí bíi. La ilaha illallah. Nínú musharakatuhunna fil haya oníkàmọ̀nà wọn lọ́wọ́ ńlé. Àfáwà al-Imam Bukhari rahimahullah ta'ala wọ́n bá nu hadith wọn pé ní kana Rasulullah sallallahu alaihi wasallam fi mihnati ahlihi. Ànábì sallallahu alaihi wasallam mọ̀ bá lẹ́nu tó ṣe pé ní iṣẹ́ ilé táwọn ìyàwó máa ń ṣe yóò sì máa àṣìṣì wọn bẹ́ẹ̀. Sallallahu alaihi wasallam. Ibi tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tá a kù sínú. A kù síbẹ̀ tó pọ̀. Kódà lómi ò ní báyàwó rẹ̀ tábà fọmọ kékeré tí ń gbé dání. Ìyàwó ń dáná lọ́wọ́. Subhanallah. Ń ṣebẹ̀ lọ́wọ́, òun náà ní ọmọ sì ń sunkún. Wá gbọ́mọ rẹ o. Òun sì máa ka pépà, yóò máa wo TV, yóò máa wo bọ́ọ̀lù. Kì í ṣe bọ́ ṣe ní àṣẹ ni o. Bọ́ ṣe ní àṣẹ. Inú ọmọ wa bí obìnrin yẹn. Sẹ́mi wá wáyé ìyá ni, bọ́ ṣe ní á lò wọ́n kàn. Irú nǹkan tí ń ṣẹlẹ̀ ní táwọn obìnrin míì fi ń lọ sọ pé dákẹ́ márèèjì àwọn ọkùnrin nìkan ni wọ́n kírètì fún. Àwọn ò sì ní mọ̀ pé àwọn ọkùnrin yẹn wọn ò lo òfin Ọlọ́run àti tànàbì ni. Tó fanù. Musharakatuhunna fil haya. Ìgbésẹ̀ tá a máa gbé nínú ìgbésí ayé wa, ẹ jẹ́ káwọn obìnrin wa ká máa keep wọn informed. Láwọn èyí tó bá yẹ kí wọ́n mọ̀. Ká máa bá wọn dámọ̀ràn. Lọ́wọ́ náà ìyàwó mi ò ní nǹkan sáà sọ fún un. Ń wò pé bóyá kò ní ibi lítà ń gbé bóyá ká gbalẹ̀ síbò mi. Kí epo ti gbalẹ̀ tó ń ṣe bóyá ẹ̀kọ́. Níbo là ń lọ?
ẹ ti bá débẹ̀ ẹ mọ̀mọ̀ ara ti bá débẹ̀ ẹ mọ̀mọ̀ kọ́ o ṣàárọ̀ kàrẹ̀ fil haya báwọn o jẹ́ kó fìlì pé partner rẹ̀ nínú ìgbésí ayé. kódà bá a pé age distance wà láàrin wọn kọ ẹni tó jẹ́ bí 90 years of age lẹ́yìn bá ti fẹ́ yàwó ọ̀rọ̀ age tó wá distance fẹ́ ti ọmọ kó tó wà bí 25 àbí nǹkan ṣé kàdá. distance yẹn Téèyàn bá pọ̀ ti ṣé fẹ́ ìmọ̀ á pè máa bá a sọ̀rọ̀ in tó wà láàrin Ànábì sallallahu alaihi wasallam àti Sallallahu yàrá alaihi Aisha ó gún gbọ̀nàgbọ̀nà báyìí ni. tó laqad kana lakum Fi fi Rasulillahi rasulillahi uswatun Ànábì hasanah kò sọ pé ní torí pé ní àìní mojú bàbá rẹ̀ gan lọ Ànábì tó tún mú Aisha lọ báyìí tí wọ́n tún jọ máa sáré àbí yóò tún wá tẹ̀yìn kalẹ̀ pé yá gùn mí lẹ́yìn. sallallahu alaihi wasallam Ọlọ́run dákun mọ́sà ṣe àwọn obìnrin wa rọ̀ fún wa àmín wá ṣe àwa náà rọ̀ fáṣẹ Ọlọ́run ọba láti lè lò pẹ̀lú wọn. So eléyìí ṣe pàtàkì nínú rẹ̀ náà ní kí ni al-rifqu wal-lin nínú dáadáa tá a mọ̀ ṣe sí wọn nìyẹn. Pàápàá jùlọ nígbà tí a bá wà ní halatul khilaf kò sí bá ṣe wà pẹ̀lú àwọn ìyàwó wa tá à ní misunderstanding ẹ jẹ́ ká máa apply softness àti ìmọ̀ ṣe nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ lenience lenience ká gbìyànjú ká máa apply rẹ̀ most Ká rọ̀ fún wọn. especially ìgbà tí wọ́n bá ń ṣe nǹkan tí ò yẹ kán ṣe sísà tó tẹ̀lé mi ó ní ọkọ òun nígbà tí bá ń bínú gbà òun lóhùn rẹ̀ máa ń lọlẹ̀ jù mo ní oríra lọ́rùn ṣe fọkọ rẹ̀ pé tó bá ti bínú tán yóò kàn dákẹ́ ni kò ní sọ̀rọ̀ yóò bá sọ̀rọ̀ díẹ̀díẹ̀ ni mo sọ̀rọ̀ kíní yẹn dẹ̀ wọ́n kíní yẹn so wọ́n ọkùnrin so tóbìnrin bá ṣe nǹkan tó dùn yàn kí lèyìn ó ṣe ó dákẹ́ kó rọra work out ṣe pàtàkì gan. nígbà tó bá fi lọ tó fi dé ọkàn rẹ̀ ó ti wálẹ̀ bọ́lọ̀ ṣe bá Ànábì ṣe fẹ́ ká máa bá wọn díìlì nù àbí. kódà ó wà nù hadith Ànábì júwe rẹ̀ fún wa pé ní fa innahunna khuliqna min dil'in ẹ máa expect worst lára àwọn ìyàwó yín ìtumọ̀ bíbí nìyẹn máa expect pé ní ìyàwó rẹ̀ kò wá ní mistake kan mọ́ náà ṣe mistake òun gẹ́gẹ́gẹ́gẹ́ àdámọ̀ wọn ni torí pé bí tá a ti mú ìyá ńlá wa Hawa níbi ẹ̀fọn ta àyà bàbá ńlá wa Ádámù bí tó wọ́jú nìyẹn làbá fi sọ pé ní àtọ̀ amọ̀ràn ara àwọn èdè tó máa ń lò ní. nàlẹ́ ìkọ́ dasasun àtọ̀ mọ̀ràn ẹwà àti ibi tí a ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìyá ńlá wa ni Ànábì wa dáadé fi padà sí sallallahu alaihi wasallam ẹni ibi tí wọ́n ti dáadé so ẹ máa rí lára àwọn obìnrin ní kí ló tó wá ń ṣe báyìí kí ló tó wá ṣe wọ́n kàn misbehave náà ni dandan ni kó misbehave tí ò bá misbehave gẹ́gẹ́gẹ́gẹ́ òun ló fi máa bẹ̀rẹ̀ ìrọ̀ ààrẹ sóbìnrin mo jì fẹ́. mood swing ó ní mọ tó ṣe ó kàn mọ wò náà ó kàn ní pé ní kí ni ìṣẹ̀lẹ̀ ọ̀dà lóde pé yìí kò sí communication báyìí ká àbí kò mọ̀ bẹ́ẹ̀ àbí kí ẹ mọ̀ bẹ́ẹ̀ Ànábì ní tó má fi bínú sí má fi bínú sí kò ní sùúrù lásìkò kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa nínú rẹ̀ pé ní ṣe lásìkò tó bá lè fi obìnrin rẹ̀ kalẹ̀ fàyín istamta'ta biha wa biha iwad tó bá fẹ́ gbádùn obìnrin rẹ̀ àbí kó o fi sórí ibi tó kù sí mọ́ra máa nọ́ọ̀ṣọ̀ rẹ̀ èyí tọ́lọ̀ bá ní yóò correct ń bẹ́ ó gba correction èyí tí ò bá gba correction ní tó fi gbádùn ìyàwó rẹ̀ nìyẹn. kì í ṣe gbogbo nǹkan o ò lè correct gbogbo nǹkan lára obìnrin tí ó wù ọ́ lára ìyàwó rẹ̀ ló lè rí correct. kò sí irú nǹkan tó lè ṣe nínú àwọn tánà sàlọsàlọ sọmọ tó bá fẹ́ gbádùn ìyàwó rẹ̀ àfi kó mọ̀ pé ní yóò ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ tó yẹ pé yóò máa bá a lọ bẹ́ẹ̀ náà ni al-kalimatu tayyiba ká sọ ọ̀rọ̀ dáadáa sí ìyàwó rẹ̀ jẹ́ oníbínú èèyàn ó jẹ́ kí ló kọ rẹ̀ àmọ́ bó ṣe máa ń bá a sọ̀rọ̀ gan ó máa ń jẹ́ kó ríra rẹ̀ pé ní àbí mi ṣẹ̀dá Ọlọ́run dáadáa kì í ṣe nǹkan tó dáa èyí sọ tán kò sí tẹ́lòmíì ò lè fi ìyàwó rẹ̀ wé tó bá ti bínú àsọtán ọ̀rọ̀ tó bá sọ tán ìwọ náà ló padà kábàámọ̀ rẹ̀ gbogbo ẹni tí bá máa ń sọ̀rọ̀ tán èyí bá kalẹ̀ báni mo máa ń sọ̀rọ̀ tán gbogbo àwọn tọ́lọ́run bá kó tì ọ́ wọn à ní bá ọ kalẹ̀ tó bá yẹ pé àwọn àbúrò Ọlọ́run bá tọ̀ ọmọ àwọn ẹ̀gbọ́n Ọlọ́run tọ̀ ọmọ àwọn ọmọọṣẹ́ Ọlọ́run tọ̀ ọmọ alásọ̀tán wa ni ọ́ wọn à lè bá ọ kalẹ̀. wọn ní lè dúró pẹ̀lú rẹ̀ wọ́n máa yàn ọ́ nù ni. ìwọ́kọ̀ Ọlọ́run wà lábàlá ọ̀dọ̀ àwọn ìyàwó wa ilé ìtẹ̀ bùkátà yẹn tó bá lè dá lọ́dọ̀ ìyàwó rẹ̀ yóò dá ń ta. àkàdá kọ́lá Sheikh Ruhaili hafizahullah musaddada khuta wọ́n ní gbogbo ẹni tó bá yẹ pé ní ó bá lè gbìyànjú láti dá níwà nínú ilé pẹ̀lú ìyàwó rẹ̀
ẹ yọ̀ǹda ti títà yóò dáńtà. àwọn èèyàn ò rí àpẹẹrẹ rẹ̀ lára rẹ̀ níta. torí wípé ní ibẹ̀ gẹ́gẹ́ ni èèyàn ti máa ń display irú ẹ̀dá tí èèyàn jẹ́ gẹ́gẹ́. ni pé home training. ó bẹ̀ gẹ́gẹ́ ni aluma nabuwa Muhammad sallallahu alaihi wa sallam níparí ká gbìyànjú kó máa jẹ́ pé ní al-ihtiramul mutabadil yóò máa wà láàrin wa. bí ìyàwó rẹ̀ bá mutual respect. bí ayé bá ti ń pọ́nlé ìwọ náà máa fún lápọ́nlé. má sọ dìgbà kólẹ̀ fáwọn tí kò yẹ kó. ẹlòmíì tó bá gbéyàwó rẹ̀ láwọn àbúrò rẹ̀ lọ́wọ́ báyìí wọ́n á máa la ọkọ mọ́ ìyàwó rẹ̀ lórí. bàbá ọkọ rẹ̀ náà jẹ́ ọmọ kìí ń bọ̀ lánàá ni ara ò láyé sẹ́ńtúrì tó ti kọjá nù. nínú sáwọn àníkó tó rí pé ní mo fẹ́ ẹ̀gbọ́n kí n wá kí àbúrò wa máa tẹ aṣọ àbùkù kó máa fa aṣọ àbùkù kó máa dá aṣọ àbùkù fún mi. nínú àwọn aburú tá a ti rí láwùjọ wa yìí nígbà kan rínú ó dà pé gbogbo ẹ̀ náà ti ń kásẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀ nísìn adúpẹ́ fọlọ́n but àwọn ó sì kù sí àwọn ibi tó kù sí tó yẹ pé tẹ bá ti fẹ́ yàwó dé family house gbogbo àwọn ọkùnrin ilé àti tó kéré jù nù wọn máa lakọ ọmọ lérí ni ṣé nítorí tó ti wá lọ́kọ lọ́dọ̀ yín ó ti wá di èèyàn yẹpẹrẹ nù Islam ò sọ obìnrin di èèyàn yẹpẹrẹ tó bá ti lọ́kọ tán. la yukrimuhunna illa karim. Allahu Akbar kò sẹ́ni tí ó pọ́n obìnrin lé àfẹni àpọ́nlé. ẹni àpọ́nlé ni ẹni àpọ́nlé ni because kéèyàn lè jọ̀wọ́ àṣẹ Ọlọ́run bá pé náà mo juwọ́ lẹ̀ fọ́lọ́run ọba àlekè ọlá mo fi wá ń pẹ́ni tó wà da'if tó lóbìnrin wà da'if. tọ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ló ń pọ́nlé lára wọn ó ti dẹ́ni àpọ́nlé lọ́dọ̀ Ọlọ́run. Jazakumullah khairan. Ibi tí a parí rẹ̀ sí lónìí níbi sẹ́gmẹ́ǹtì ti hadith òun náà ni ọ̀rọ̀ tèmi máa ń sábà sọ fún gbogbo àwọn ọkọ ìyàwó tí wọ́n bá wá sọ́dọ̀ wa fún marriage counseling. Ọlọ́run bá sọ pé ar-rijalu qawwamuna 'ala an-nisa. Ní tí wọ́n tú sí ni pé ìwọ lọ́mọ protect ẹ̀. Gbogbo protection tí máa rí látọ̀dọ̀ bàbá rẹ̀ tẹ́lẹ̀ nílé tó ti wá ó ti padà sọ́dọ̀ títí ẹ báyìí o ìwọ lọ́lọ́run ó bí táwọn yẹn bá ń yẹpẹrẹ rẹ̀ ẹ wàá di ọkùnrin mi òun gangan ni ó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní yẹpẹrẹ ìyàwó rẹ̀ gbà tó bá ti yẹpẹrẹ ìyàwó rẹ̀ lọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ ní gbangba ta ṣé ẹnìkan kan wà bọ respect rẹ̀ mọ́ so ẹ dákun ẹ jẹ́ ká ṣọ́ra ẹ jẹ́ ká máa rántí ìjọ́ tá a lọ mú àwọn ìyàwó wa lọ́dọ̀ àwọn òbí wọn tá à ń bẹ̀bẹ̀ ẹlòmíín fẹ́ lè sunkún gan pé ẹ fún mi lọ́mọ yìí àmọ́ nígbà tó fẹ́ tán bẹ́ẹ̀ sí ní lálàsí rẹ̀ kọ́lọ́n kó mọ́sá ṣàánú wa wá sí náà sí fún wa yóò ẹ jẹ́ ká gbìyànjú ká tẹ̀lé kò sẹ́ni tó mọ́nu wa gbogbo àná kan gbìyànjú ni kọ́lọ́n bá kó mọ́sá ṣe ní ìrọ̀rùn fún wa. Second segment náà ni a bọ̀ sí nísìn èyí tí ó jẹ́ pé àwọn afáwà Abdulsalam Aladodo àtàfáwà Kamil Danfulari àwọn méjèèjì náà ni wọ́n handle rẹ̀ kódà èmi gan ń yẹra fún wọn lónìí pẹ̀lú gbogbo Ọlọ́run so kọ́lọ́n bá kí ó ṣe ní ìrọ̀rùn fún yín ìwé Garment of Compassion òun náà ni èyí tí à ń discuss lọ kọ́lọ́n bá kí wọ́n ṣàṣe ní ìrọ̀rùn. Bismillah. Bismillah wassalatu wassalamu ala rasulillah wa ala ahlihi wa sahbihi wa man walahu wa ba'd. Adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala alhamdulillah alékún káàtìgẹ̀ kuma bá nàbí wa Muhammadin sallallahu alaihi wasallam àti àwọn ará alẹ́ ànábì àwọn sọ̀hábà ànábì àti gbogbo àwọn tá ń gbìyànjú lójú ànábì sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbìyànjú àkíyàmà akí àwọn afárá tí wọ́n ti ń sọ̀rọ̀ látàrọ̀ àbí Allah subhanahu wa ta'ala kó bá wa ṣe àlékún dáadáa fún wọn. Ẹ̀rí bí wọ́n ṣe sọ ní bẹ́ẹ̀ náà ló ṣe ti rí ànábì sallallahu alaihi wasallam ó ṣàpọ́nlé àwọn obìnrin gan Islam gangan fúnra rẹ̀ ṣàpọ́nlé àwọn obìnrin gan obìnrin ò ń ṣẹrú obìnrin yẹn ṣẹrú so ti Ọlọ́run bá àlékè ọlá àwọn tẹ́ mọ́ fọwọ́ nù lára bẹ́ẹ̀ ni Ọlọ́run bá àlékè ọlá sì gbé wọn sí ààyè tó ga Ọlọ́run bá àlékè ọlá ó wá ṣe wọ́n lẹ́ni tó jọ wípé a gbọ́dọ̀ mọ bàbá wọn gẹ́gẹ́ bọ́lọ́run bá àlékè ọlá náà ṣe bàbára wọn látara ìmọ̀ bàbára wọn látara ìmọ̀ ṣàpọ́nlé wọn làwa náà fi máa rí ìkẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ẹ rí wípé ànábì sallallahu alaihi wasallam ànábì sọ débi wípé kódà níbi téèyàn bá fi ń bí àbùkátà ara léèyàn nípa òkèlè tá ń fi ń gbọ́wọ́ lẹ́nu yóò sì máa fi gbalada so mídà pé tí èèyàn bá fi àjẹ wọn náà ńkọ́ bẹ́ẹ̀ ni ẹ̀sìn ó máa wà ẹ̀sìn ó wà ń bẹ ló ṣe jọ wípé ń máa ń yà mí lẹ́nu nígbà mi
tabara àwọn ọkùnrin míì tí wọ́n ń la gidi pé wọ́n ní pé taba ti pè é ṣe ibùsọ̀ gbọ́dọ̀ dáhùn ní tẹ́bà ti dáhùn màláìkò mọ̀ sí pele yín ni ṣé ẹ̀yin rò bíi pé ọkùnrin ni obìnrin ni mẹ́rin kan ni màláìkà ọmọ sí pele. Ìwọ ń kọ́ ìwọ tó ń fìyà jẹ ìyàwó rẹ tó pa ìyàwó rẹ ti ń kọ́ ìwọ tó gbéyàwó rẹ lé àwọn mọ̀lẹ́bí rẹ lọ́wọ́ ń kọ́ tí wọ́n ń láàlì rẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́. yóò bá ọmọ rẹ̀ fọṣọ, yóò bá ìyá ọkọ fọṣọ, ẹ̀gbọ́n ọkọ fọṣọ, àbúrò ọkọ fọṣọ, yóò fọ tara àti tàwọn ọmọ náà. yóò wá fọ títí ọkọ, yóò fọ tọmọ, yóò ṣe wá fọ títí ẹ. ẹ rí pé ẹ wo wàhálà. tọ́ba tí wọ́n fẹ́ sòde ìyàwó kọ́lọ́n kó dákun kó bá wa ká àwọn mùsíbà ẹ kúrò ńlẹ̀. àmín o. wọ́n wá ẹ wo ní lápèjúwe nísìn ẹlòmíì lè ru kòkó, ó lè ru agbárí ojúku látàbáyàwó wọ́n ń lọ sí ọlọ́jẹ̀ wọ́n fẹ́ lọ ṣe ìyàwó tí mọ́tò sì wà wọ́n ní bẹ́ẹ̀ ló bá tún fẹ́ gbé mọ́tò gan-an. wọ́n á sọ pé rárá o ìyá ọmọ làwọn ń jẹ́ o. rárá Islam ò fẹ́rù nǹkan bá. Ọlọ́run sì wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. àmín àmín. Ọlọ́run ṣàánú. àmín. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ nínú ìwé Garment of Compassion tí àwọn barisa wa tí wọ́n kọ́kọ́ lọ́n kó bá ṣàlékún dára fún a ti ṣàlàyé sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún wa pé ìwé yìí tí wọ́n torí rẹ̀ kọ òun náà ni wípé kó bá máa jẹ́ wípé a máa ṣàǹfààní látara mímọ̀ wípé Islam yìí ẹ̀sìn tó wà universal ni ẹ̀sìn tó sì jẹ́ wípé ó kó nǹkan tó pọ̀ sínú ni Allah subhanahu wa ta'ala sọ nínú Qur'an wípé ma farratna fil kitabi min shay. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ń bẹ tó yẹ pé ẹlòmíì ò mọ̀ rò wípé àbí Islam ò dá sí nǹkan yìí ni àmọ́ kì í ṣe pé bóyá Islam ò dá sí ẹni tí bóun ṣe ara mọ̀ọ́mọ̀ ni ibi tí ìmọ̀ rẹ̀ mọdé ni ibẹ̀ náà lòun sọ̀rọ̀ dé. so yóò àwọn sọ pé kò sínú Qur'an kódà ẹlòmíì gan lọ lé kéwú kì í ṣe pé wọ́n mọ Qur'an ọ̀hún náà bọ́dọ̀ pé ó ti gbọ́ ìbò ó ti lè ka ìbò pọ̀ mọ́ra wọn kí lẹ̀ ń sọ kò sínú Quran kò sínú Quran kò sínú hadith sọ pé hadith kò sínú hadith kankan bẹ́ẹ̀ sì ni àìgbàgbọ́ yẹ ẹ̀sìn tó òun náà ni máa ń fa tó fi wá sún wa náà débi ọ̀rọ̀ sexual relation pẹ̀lú àwọn ìyàwó wa báwọn ọkọ wa pé ọ̀rọ̀ ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin ṣé Islam dá sí àbí ò dá sí ẹ̀sìn Ọlọ́run bá ẹgbẹ́ ládá sí mọ̀ náà. So àwọn èèyàn tó wá ń fẹ́ yàwó àwọn èèyàn tí wọ́n ń lọ́kọ kálukú náà wá lọ ń wá ẹ̀kọ́ gbogbo làwọn ti máa ṣe pẹ̀lú ìyàwó àwọn bó làwọn ti máa ṣe pẹ̀lú ọkọ àwọn lórí ibùsùn kò tiẹ̀ kọ́ níbi kankan kan jáde márìjì náà ni wọ́n kàn wá lọ ń kọ́ níbi tí ẹ̀ kan ti kọ́ ẹlòmíì ò kọ́ níbi tí ẹ̀ kò ti kọ́ wọ́n kàn jáde márìjì pé tó sàtí ní ká fẹ́ yàwó náà tó sàtí ní ká lọ́kọ náà tá bá ti dénú rẹ̀ á lọ mọ yanjú bí gbogbo ó ṣe rí báyìí kọ́ o èèyàn máa ń ṣe kí ni èèyàn máa ń kọ́ ni àwọn àgbàlagbà ó ní kíkọ́ ni mímọ́. níbi tẹ́ dé òun nìsín nígbà tá a kéré tá a sì wà ọmọ kékeré náà sì ni wà kọ́ lọ́dà nígbà tẹ́ dàgbà jù báyìí lọ Allahu Akbar. Sheikh Kamaluddin rahimahullah kọ́lọ́n kó dà kó bá wa kẹ́ bàbá Kamaluddin Alhaji Àgbà bá ti máa ń pè wọ́n náà ní Alhaji Àgbà àwọn wà lára àwọn tó máa ń fọwọ́ lu mọ́tò Mercedes Benz blue bàbá ń gbà náà àwọn tó bá ń gbọ́ mi wọ́n mọ̀ pé ẹni yìí ó máa ti ń sọ tá a bá lọ wá sí ní mọ̀sẹ̀gbà. èmi wà ní national budget ńgbà náà. Allahu Akbar Allahu Akbar. àwa jókòó lọ́jọ́ kan tá à ń gbọ́ tafsir bàbá. bá a ṣe kéré tó ṣẹ́ mọ̀ látọ̀ ọ̀sẹ̀ pé ibi tá a bá ń lọ tá a bá rí pé dáadáa wà ń bẹ̀ ká mọ́ máa ọmọ wa lọ. tán bá gbọ́ nísìn tán bá mọ̀ túmọ̀ rẹ̀ tó bá yára padà wúlò fún dá sí wọn lójú bẹ́ẹ̀ ni. in tí bàbá wa ń sọ lọ́jọ́ ẹ̀ ni wípé gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣèyàwó tó jẹ́ wípé kò lákàkùn àti bá obìnrin lò tó mọ̀ pé nǹkan ń ṣe ọ mọ́ fẹ́ yàwó until ìgbà tó bá tó yanjú ìntì ń bẹ lára rẹ bẹ́ẹ̀ ni. ìgbà tó ń sọ̀rọ̀ yẹn pé kò lè yá wa ọ̀rọ̀ pé bí àti ẹ̀ máa lo fẹ́ǹsìkì paracetamol láì mọ̀ pé ọ̀rọ̀ yìí nǹkan tó jù bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ tó kún ni ẹyin tó ọ̀rọ̀ tó lọ pẹ̀lú hadith anabi sallallahu alaihi wasallam anabi ni man istata'a minkumul ba'ata falyatazawwaj ẹni tó bá ti ní kápá àti lè gbé bùkátà obìnrin kó lọ sí ìyàwó kì í ṣe pé à ń ra rẹ̀ sí à ń ra ṣẹ̀mú sílé nìkan kọ́ bùkátà pé bó o ló ṣe súnmọ́ obìnrin lára àwọn tí ṣẹ̀ríà fìgbà láyé rẹ̀ wọn gbé àìwọlé mọ́ níyàwó tiẹ̀ wọn lọkùnrin tó bá jẹ́ pé sínú ìwé ni ẹ̀wọ̀n kó pé méjì ẹlòmíì bẹ tó yẹ pé tọ́lọ́mọ bá àlejò láfi sí lábẹ́ yóò dìde bó ṣe kó dìde àmọ́ kò kàn dọ́mọ ni ìyẹn ó tún ní bóyá ó tún láwọn nǹkan tí wọ́n lè ṣe bóyá làwọn obìnrin tí wọ́n lè ṣe ẹlòmíì lè wọ́n tiẹ̀ lè ṣe nǹkan kan tó wọn lẹ́sìn mọ́ pé wọ́n lè ṣe kankan yóò yàn báwọn lè fẹ́ yàwó lè dààmú ara rẹ̀ torí pé adùnkò ní wá sára rẹ̀ dípò pé yóò máa. so irú ẹni ẹni ìsìn kó wá fẹ́ yàwó jẹun pé wàhálà ló fẹ́ hùn. ó fẹ́ kó yà jẹ ó kàn fẹ́ fi ìyàjọ ọmọ lọ́mọ náà
so bá a ṣe wá ń sọ lọ bọ́kọ àti ìyàwó ṣe wá máa lò láàrin ara wọn yìí nípa ìbálòpọ̀ nínú ilé àti ìbálòpọ̀ lórí ibùsùn gangan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá lọ kẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n máa ń jálù agbọ́nrin ibi tí ó yẹ kán jálù tó àwọn kan wà tó yẹ wípé tọ̀ àwọn èsì ẹlẹ́sìn wọn ò ṣe Islam so tí wọn ò bá ẹni tí ò bá sì ṣe Islam kò ní moral compass kò ní tí ń gáìdì wípé àṣì nǹkan báyìí ó bójú mu ṣe nǹkan báyìí kò bójú mu láfi rí i pé láyé lónìí nínú àwọn ìlú táwọn èèyàn mọ̀ sọ pé tẹ bá dákọ̀ ìlú yìí òun ní ìlú tí ó jẹ́ ọ̀gá gbogbo ayé àwọn náà lajú torí pé àwọn ò ní Islam yẹn wọ́n fi máa ti àwọn oríṣiríṣi nǹkan tó yẹ wípé kò bá làákàyè mu kódà ní Áfíríkà táwa wà gan kì í ṣe táwọn èèyàn máa ń ṣe táwọn èèyàn ẹlòmíràn tí máa ń ṣe kò lè gbé síta bí kan ní kọkùnrin àtọkùnrin kan máa súnmọ́ra wọn àbóbìnrin àtobìnrin kan máa súnmọ́ra wọn táwọn ò tiẹ̀ rí nǹkan kan bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ náà làwọn èèyàn máa ń lọ ń kọ́ àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ìbálòpọ̀ ìsúnmọ́ra ẹni yìí lọ́nà tí ò bójú mu. kódà níbi kan tí ó dàbí mo sọ̀rọ̀ láìpẹ́ ní ìlú èbó UK náà nífẹ̀ẹ́ ká la mọ́lẹ̀ kò sí nǹkan kan tó wà ń bẹ̀ àwọn kan sọ pé kódà ẹlòmíì ò lè jẹ́ ọkọ àtìyàwó wọn sọ pé àwọn fẹ́ tèkì ìbálò àwọn to the next level ìwọ ló kù orí sáré ẹ wò wàhálà ó ní pé gbogbo àwọn kíní ní Islam ti wá ó ti wá ní regulation so much tó jẹ́ pé àwọn council bí àwọn bíi local government àwọn local council kan mọ polongo lórí rédíò pé bàjẹ́ tẹ́ ṣe yìí tó ẹ fà àwọn òkú lẹ̀ ẹ fà àwọn òkú ẹjọ́ sinmi gbàtẹ́ hòtẹ́ẹ̀lì ń bẹ ńlẹ̀ ilé yín ń bẹ ńlẹ̀ ẹ wá tún wá ń wá sórí sàárè ẹ rí i pé gbogbo àwọn nǹkan yìí ní Islam ti dá sí ẹgbẹ́ tó bá jẹ́ tó ti ń lo ṣẹ̀ríà ní òfin jìyà tí wọ́n jẹ tí wọ́n hàn wọ́n lé sí pé láyé wọn nínú ẹrú ẹ̀wọ̀n. so ní àwọn barista wa fi wá kọ ìwé Garment of Compassion kọlọ́kọ́ bá a san lẹ́sà láti fi lélẹ̀ fún àwọn tí a bá jẹ́ ọkọ àti ìyàwó kí ni tí a gbọ́dọ̀ ṣe àwọn ọ̀nà wo la gbọ́dọ̀ gbé ìgbà tá a bá fẹ́ níyàwó tá a bá fẹ́ lọ́kọ tọ́lọ́ bá ti wá padà sọ pé n tá à ń wà ní tó já mọ́ wa lọ́wọ́ tán bó o láti mójútó ilé wa nípa à ń ṣe iná ìlò nínú ilé ni à ń jókòó báyàwó àbí bọ́kọ wa dámọ̀ràn ni àti à ń ṣe èyí tó jẹ́ ẹ̀tọ́ wa gangan lórí ibùsùn torí pé táwọn èèyàn wa tí wọn ò bá kọ́ lọ́nà tó yẹ kán gbà kọ́ lọ́nà tí Islam fi ọwọ́ sí wọn lọ kọ́ lọ́nà bòmí kì í sì ṣe àlámọ̀rí tí wọn gbọ́dọ̀ máa dẹnu bò wípé ó ti di tọrọ fọ́nkálé lónìí ẹlòmíì tẹ bá dórí social media nísìnyí nǹkan tẹlòmíì tó ń sọ tiẹ̀ ní ẹ wàá wo ọ̀nà wo ló ń gbà sọ kódà nínú nǹkan tó bà nínú jẹ́ àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa ń promote fasad aburú lórí social media wọ́n á sọ pé ẹ mọ̀ ṣé ìwọ ti bá bàbá ọkọ rẹ lórí àbó ló ṣe rí a'udhu billahi minash shaitonir rajim tó lè jẹ́ wípé àwọn nǹkan tó lè fọ́ ilé tó lè ba àárín ọmọ àti bàbá jẹ́ àárín ẹbí tó lè bàjẹ́ I understand. àgbọ̀yé àwọn tá a bá fẹ́ pè sórí ètò a lè pè wá sórí aago 09072386975 09072386975 tàbí ká pè wá sí orí 08134644877 08134644877. so tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn kan báyìí ó lè ba ìdílé jẹ́ irú àwọn ìwé yìí ọlọ́run bá kódà kó bá san án. Assalamu alaikum. Ẹ káalẹ́ sà o. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. Naam, jazakumullahu khairan. Ẹni ẹ dákun lẹ́yìn ètò á kàn sí lágbára ọlọ́run àbí kẹ́ ẹ kàn sí wa. ẹ lè kàn sí wa pẹ̀lú nọ́mbà 08139045469 08139045469 pẹ̀lú yọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run ọba. so in tí wọ́n torí rẹ̀ kọ̀wé yẹn káwọn èèyàn kan ṣàǹfààní islamically láti níbi agbọ́nrin pétọ̀ kí ni Islam sọ gbogbo táwọn èèyàn máa ń sọ táwọn èèyàn ó fi bóyá Islam ò dá sí ni Ọlọ́run ti bá wa yanjú ẹ̀sìn yìí àwọn àfẹ́sìn náà ṣe gbìyànjú tó pọ̀ lọ́nà ọ̀kọ̀ọ̀jọ̀kan à ń sọ̀rọ̀ nípa sexual position ni à ń sọ̀rọ̀ nípa romance ni à ń sọ̀rọ̀ nípa oríṣiríṣi náà àfa tó jẹ́ pé wọ́n sọ pé positions bye wọ́n sì kọ́ fẹ́ lé ní more than 20 àfa ńláńlá ni o jẹ́ mọ̀ pé
kí làáfà tún wà bẹ́ẹ̀ ni torí pé so bọ̀ torí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra yóò wà accessible sáwọn èèyàn torí pé lọ́ba ni wọ́n fi kọ́ kí nípa àwọn èèyàn ló gbọ́ lọ́ba wa àwọn barista wa fi wá jòkó wọ́n yọ àwọn àǹfààní tí bẹ́ẹ̀ náà tíra wọn jáde wọ́n sọ ọ́ di èbó so that yóò rọrùn fún wa yóò lè jẹ́ ní tó yẹ pé àwọn yóò ní access sí láti lè kà pẹ̀lú rọrùn in a very simple language. gbogbo àwọn nǹkan tó jẹ́ bí superstitions náà wọ́n sún mọ́ ìyàwó rẹ̀ lọ́wọ́ sùn gangan ó bí àfín máa súnmọ́ ìyàwó rẹ̀ lásìkò bàbá yìí oríṣiríṣi nǹkan táwọn èèyàn máa sọ jẹ́ pé kò ráyè wọ̀ nínú ṣẹ̀ríà tó máa fi ń dẹ́rù bá àwọn èèyàn. Assalamu alaikum. Wa alaikum salam. ẹ láti bá a pa rédíò yín àbí kẹ́ ẹ jìnnà sí díẹ̀. ẹ ṣeun gan sa. adúpẹ́. naam. tọ Allah mustaan kíkọ ọlẹ ẹ ṣeun gan kíkọ ọlẹ ẹ̀kọ́ ló kù kíkọ ọlẹ ẹ̀kọ́ ni the ideal thing tó jẹ́ pé tí wàhálà kan bá ti ṣẹlẹ̀ kíkọ ọlẹ ẹ̀kọ́ ní tí ó dáa jù náà ni pé ká àwa gan láàrin ara wa ká kọ́ pera wa ṣàkíyèsí ibi tọkọ kù sí ni ibi tíyàwó kù sí ni kéèyàn yanjú rẹ̀ káwá sọ pé àtẹni tí máa dọkọ ṣẹlẹ̀ òfin tíṣẹ̀rí àgbékalẹ̀ nípa ọ̀rọ̀ tọ́láàkì nípa ọ̀rọ̀ divorce kì í kàn ṣe ní tí kì í ṣe bí káàdì téèyàn máa hára yàn bí ẹni ń gbá bọ́ọ̀lù pé wọ́n fún yellow card wọ́n fún red card rárá o kó tó lè dé stage nǹkan tí ó ṣẹlẹ̀ ó ti pọ̀ gan-an kọjá agbára so tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó táwọn méjèèjì tún ò gbọ́ra wọn lórí ẹni tí ṣẹ̀ríà pa wá láṣẹ òun náà ni wípé ká ṣàtúnṣe láàrin ara wa kọ́kọ́ pé ìyàwó jòkó kó sọ ẹ̀dùn ọkàn rẹ̀ kí ìyàwó pé ọkọ náà jòkó kó wọn náà sọ ẹ̀dùn ọkàn rẹ̀ táwọn àwọn méjèèjì ò bá yíra wọn lè gbé ẹnìkan dìde nínú mọ̀lẹ́bí àwábí nínú mọ̀lẹ́bí ọkọ. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ kálẹ́ mà. naam. Naam. pé ìyàwó ṣe kí ni ó kó àrùn. Allah mustaan. Jazakumullahu khairan kọ́lọ̀ kó bá a ṣe dáadáa fún àwọn ọmọ wa. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló kéwú lónìí tó jọ wípé kéwú òun ò fẹ́ wúlò látàrí bẹ́ẹ̀ lómi ṣe ń ṣe nílé. So gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ṣẹ̀ríà ìsìláàmù fi lélẹ̀ fún àwa tájọ́kùnrin lófin láti fẹ́ ju ìyàwó kan lọ. But kò mìíní wípé téèyàn bá fẹ́ ṣe é. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ kálẹ́. ẹ ṣeun gan sa. Àmín. ẹ ṣeun gan. naam. naam. alhamdulillah. ó fi ìbálòpọ̀ jẹ yín àbí. ẹ ṣeun gan. No, ká kọ́kọ́ fi ìdáhùn sí ìbéèrè màmá tí wọ́n béèrè so irú àfáà tí ń ṣe bẹ́ẹ̀ kó bẹ̀rù Ọlọ́run ọba lè bẹ̀rù Ọlọ́run ọba tó gbéyàn fẹ́fẹ́ ìyàwó mi kò mí kéèyàn máa lé mà tó gbé lára ń tọ́lọ́run ọba lékè ọlá sọ ọ̀pọ̀lọpọ̀ akẹ́mọ̀ ọgbẹ́yẹn fẹ́ ìyàwó méjì fẹ́ mẹ́ta ó wí pé gbádùn bẹ́ẹ̀ ní tí ń bẹ́ẹ̀ fún wa lọ́dọ̀ Ọlọ́run ọba lè kí ọlá lè jù báwọn lọ fẹ́ni tí ò bá ṣe dáadáa pẹ̀lú rẹ̀ ànábì ní ẹni tí ó bá ní ju ìyàwó kan lọ tó wá fi ìsọdọ̀ kan jù kan lọ nínú ànábì ní ya'ti yawmal qiyamati wa shiqquhu ma'ila ànábì ní yóò di lọ́jọ́ gbèdé àkẹ́wọ́n tó yẹ pé ààbọ̀ ara rẹ̀ báyìí yóò ti wà paralyze bí ẹni tó ní stroke ni sí ń ta bá a ṣe fẹ́ jẹ́ kọ́ Ọlọ́run ọba lè kí ọlá kó gbé àdéhùn
bẹ́ẹ̀ náà ni tẹ́ máa fẹ́ mú ìyàwó mi wọlé yẹn gbọ́dọ̀ sí lọ́nà tí ṣẹ̀ríà fọwọ́ sí ni. pípìrì lélẹ̀ ìtàn sọ yìí á bẹ ìyàwó òun kó dákun kó bẹ̀rù Ọlọ́run ọba ó sì bọ́kọ rẹ̀ lò pẹ̀lú dáadáa pẹ̀lú déédéé torí pé kí ni Ọlọ́run ọba bí wa lọ́jọ́ gbẹ̀yà kíámà o Ọlọ́run ọba ń rí wa o. mo sì mọ̀ tá à ń ṣe. Jazakumullahu khairan. Ibi náà láàárín máa fún prógáàmù ti ọ̀sẹ̀ tèmi abẹ́lọ́wọ̀n bá àlékọ́lá kó ṣe àlékún dáadáa fún àwọn afárá tí wọ́n ti ń bá a sọ̀rọ̀ látàárọ̀ àdúgbò àwọn tá ń ṣe olùgbọ́wọ́ ètò yìí náà ibi náà láti máa dúró lálẹ́ tòní pẹ̀lú gbólóhùn wípé subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ojoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ṣàfihàn onírànràn ìṣòro làwọn lọ́kọláya ń kojú nínú ìgbéyàwó èyí sì léwu púpọ̀ fún ìdàgbàsókè àwùjọ ìṣẹ̀lẹ̀ àbáàdì bẹ́ẹ̀ fi lè rọrùn lọ́mú mi láwùjọ mùsùlùmí ni Mawadda Consult Home of Islamic Family Counseling ìṣẹ̀lẹ̀ kalẹ̀ ńláńlá